àwa gbà wípé lọ́yọ̀ọ́ Ifẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ ṣùgbọ́n ojúlówó ẹni tó ṣẹ Yorùbá tá à ń pè ní Odùduwà ìní Aláàfin jẹ́ ọ̀kan nínú wọn èyí tá à ń pè ní Ọ̀rànmíyàn tí í ṣe ọmọ Aláàfin ṣùgbọ́n Ọọ̀ni Ifẹ̀ ọba ni wọ́n ṣùgbọ́n àrólé Oòduà ńlọ jẹ́ Adéléfòdùà ni kì í ṣe ojúlówó ọmọ iye Odùduwà gangan Aláàfin ìlàbí kẹ́yìn inú àwọn ọmọkùnrin Oòduà tó sì jẹ́ aṣáájú èyí tá a lè rápẹrẹ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run táwọn Kírísítẹ́nì ń gbé káàkiri Jósẹ́fù tó jẹ́ bí àbíkẹ́yìn tó wá jẹ́ olórí fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ bí ọ̀rọ̀ Aláàfin ṣe rí nù. wọ́n ti sọ wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀ pé. Ikú ni awọ ẹni rẹ kápá ẹni rẹ kọ̀ ó lóun ò ní kú idà kọ̀ ó lóun ò ní wàkọ̀ láì mú jẹ ọ̀rọ̀ wá di kú lórí dorí ẹ̀ mú idà ń jó wèrè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ̀yin ọlọ́pọlọ ọmọ Yorùbá ẹ̀yin onílàákàyè ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìlú yín tí kì í ṣe àṣìṣe Yorùbá lẹ̀ ń wá tí kì í ṣe àṣìṣe ìlú yín lẹ̀ ń wò tí kì í ṣe àṣìṣe àwọn aṣíwájú lẹ̀ ń wò tẹ́ ẹ fi ń hùwà ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ súnmọ́ bí aṣíwájú Yorùbá ẹ mọ̀ fura bàbá Wándé Abímbọ́lá bàbá Yẹmí Ẹlẹ́bùrú Ìbọn bàbá Mọ́rákẹ́yọ̀ Jayéọlá ẹ̀yin àgbààgbà ìsìn nílẹ̀ Yorùbá ẹ̀yin aṣíwájú àṣà ẹ̀yin tẹ́ ẹ gbé ipò ńlá dání ẹ̀yin ọba aláyélúwà ẹ̀yin ọba tí fọba jẹ ẹ̀yin ọba tí dé ọba aládéládé ẹ mọ̀ fura gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún Yorùbá nation ẹ mọ̀ súnmọ́ bí ẹ mọ̀ wẹ̀yìn ṣé lórí ọ̀tẹ̀ lórí wàhálà lórí ìwọ́jù ní ìwọ òjù ní lórí Olúwo ìṣẹ̀gbẹ́ ọba kan Aláàfin ìṣẹ̀gbẹ́ ọba kan Ọọ̀ni kì í ṣẹgbẹ́ ọba kan ṣé lórí rẹ̀ lẹ fẹ́ gba Yorùbá nation lé lórí ṣé lórí rẹ̀ ni Yorùbá fẹ́ dá dúró lé lórí kí lẹ rò pé wà nídìí ọ̀tẹ̀ yìí kí lẹ rò pé wà nídìí wàhálà yìí orin ní ṣáájú jò jùkú eléyìí ti kọjá àjà gbogbo ẹ̀yin pìtàpìtà gbogbo ẹ̀yin òǹsọ̀tàn ẹ sì fẹ́ tara àtàn sórí burúkú ìtàn tí ò ṣojú yín kí ló dé táwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n dúró lórí pé ibi táwọn wà lọ́nà àtòtítọ́ ṣé bí wọ́n mọ̀ pé Bíbélì àti Kùránì tá a jọ gbé dání àwọn kan ni wọ́n kọ gbogbo ohun tá à ń sọ nínú àdéhìtì kò tójú èmi àti yín ṣẹlẹ̀ gbogbo wa la jọ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n látàrí nǹkan tá à ń gbọ́ àti nǹkan tá à ń kà la fi ń fìdí òdodo múlẹ̀ kí ló wá dé tí ìyapa ẹnu tó wà lórí Bíbélì kí ló dé tí ìyapa ẹnu tó wà lórí Kùránì ìtọ́ wá fi mú ìyapa ẹnu tó wà lórí àwọn ìwé méjèèjì yìí kí ló sọ fún ọ wípé ìtàn tí bàbá rẹ sọ fún ọ ìyapa ẹnu ò lè sí ń bẹ̀ torí pé ìtàn tó o bá gbọ́ lẹ́nu a nǹkan lọ́ọ́ gbọ́ lẹ́nu b nǹkan lọ́ọ́ gbọ́ lẹ́nu c kódà tó o bá lọ gọ́gùn ẹ̀yin tẹ̀ ń claim pé ẹ lọ gọ́gùn ṣígbà títàn yìí ṣẹlẹ̀ ṣé ni wọ́n ti gbé sórí nẹ́ẹ̀tì àti pé picture àwọn tó ṣé wọ́n rìkọ́dù ẹ̀ láìfù ní gbogbo ìgbésí ayé wọn tá a fi wá ń fi ìtàn tá a fi ń dalẹ̀ Yorùbá rìbó ẹ mọ̀ jẹ́ àjọṣe sùúrù ẹ mọ̀ jẹ́ ayára wa ní làákàyè pàápàá jùlọ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media tẹ́ ń wá tẹ́ ẹ jẹ tẹ́ ẹ fẹ́ di ẹni ẹ̀yẹ tẹ́ ẹ fẹ́ dẹni iyì tẹ́ ẹ fẹ́ dolókìkí ẹ mọ̀ lọ sí sùúrù lórí ìtàn àtẹnudẹ́nu ẹlòmíì sì máa sọ̀tàn báyìí nígbà tí Aláàfin
nígbà tó dọ́dọ̀ Ṣàngó, nígbà tí Ṣàngó tó dọ́dọ̀ Ọọ̀ni jókòó, Ọọ̀ni gbáǹkó, Ọọ̀ni dúró tán, kìíní Aláàfin bẹ̀rẹ̀ fún, Aláàfin nàró fún, Ọọ̀ni bẹ̀rẹ̀ fáláàfin. Sóṣojú rẹ ni, wọ́n tara ọ̀rọ̀, wọ́n tara àtàn, wọ́n tara orí ibú tó ṣe pọ̀ gan o. Àkọ́kọ́ orí ibú tó kọ́kọ́ ṣe ni wípé òun kò lù sí yọnu. Ẹ̀kejì ni pé ò jẹ́ kí ìlú lálàáfíà, ìwọ gangan fúnra rẹ òkúrọ́ ni ọ́ nínú ìtàn, ìjọ ẹnì kankan lẹ̀. Gbogbo ẹ̀yin pìtàpìtàn tẹ́ ń fi tàn bá kan jẹ́, gbogbo yín ni mo bá wí. Ìjọ wo ni wọ́n jà láàfin Ọ̀yọ́ náà? Ìjọ wo ni wọ́n jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ náà? Ojú èmi àti ẹni wọ́n ti jẹ́ ògbà sí kéré tó yìí. Gbogbo aládé mọ̀ ọ̀tá tálàáfin àti Ọọ̀ni of Ifẹ̀ tàná tí wọ́n jọ ṣe àtàláàfin tàná. Àgbọ́njúbà ṣèyẹn lé ní. Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ tòní nígbà tó fẹ́ jẹ, ó bu ọlá, ó bu ọ̀wọ̀ fáláàfin. Ọlá àtọ̀wọ̀ tó bù fún yìí, sẹ́rí ní tí mo fẹ́ sọ lénìí, àrà tó bá wù ẹ́ ni kó o dá sábẹ́ comment section, ìwọ ló ní fóònù rẹ. Tó ṣe pé nítorí tẹ́ ẹ fẹ́ jẹ, torí pé ẹ wá traffic, torí owó, gbogbo yín wá ń sọ̀rọ̀. Ẹ sì ti ní views ọ̀hún, ṣùgbọ́n kì í ṣẹjọ́ yín, ẹjọ́ àwọn audience ni. Torí pé ẹni tó bá sọ̀rọ̀ àlùfàǹsá ni wọ́n wà. Ẹni tó bá bẹnu àtẹ́lu Aláàfin Ọ̀yọ́ làwọn kan wà. Ẹni tó bá bu ẹnu àtẹ́lu Ọọ̀ni of Ifẹ̀ làwọn kan wà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ mú kankan dá yín lójú o. Níjọ́ tó o bá ti fi bàbá rẹ wọlẹ̀, níjọ́ náà láyé ọ̀bọ̀ ti fi wọlẹ̀. Tó o bá ti pe bàbá rẹ ní àyàkùngbá, àwọn èèyàn ọ̀bọ̀ fi kó dọ̀tí. Ọba l'Aláàfin Ọ̀yọ́, ọba aládé ni, ọba tẹ́ ẹ gbọ́dọ̀ gbà fún ni, ọba ìlú tèmi nù. Bó bá wù ọ́, o lè pọ́ba ìlú tiẹ̀ lẹ́rú. Tó bá wù ọ́, o lè pọ́ba ìlú tiẹ̀ lólè. Tó bá wù ọ́, o lè pọ́ba ìlú tiẹ̀ ń jìgòlò. Kálukú ló láǹfààní àti pọ́ba ìlú rẹ̀ lé. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kan Ifẹ̀, tẹ́ ẹ̀ bá fẹ́ tán, tẹ́ ẹ̀ sọmọ Ifẹ̀, tẹ́ ẹ̀ kì í sọmọ Ọ̀yọ́, ẹ lọ́ọ́ sinmi níbi ìtànkítàn. Torí tẹ́dọ̀ ọba ti jogún kógún, ìtànkítàn ni ọmọ pa. Gbogbo wàhálà tẹ́ ń dálẹ̀ yìí, ìtàn mélòó ló ṣojú yín nípa Aláàfin Ọ̀yọ́? Bá a ṣe migrate tá a fi dé Ifẹ̀, bí Ifẹ̀ ṣe ṣẹlẹ̀, bí Ifẹ̀ ṣe ń jẹ́ Ifẹ̀ dòní yìí, bí gbogbo Yorùbá ṣe ń kúrò ní Ifẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n lọ tẹ̀lé sílùú kọ̀ọ̀kan, sójoojú baba ńlá kú bàbá wa. Àkọsílẹ̀ wo ló gbé? Àkọsílẹ̀ tó gbé o, kí ló sọ fún yín pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ni wọ́n kọ sínú ìwé ìtàn? Ẹ má fìtàn balẹ̀ Yorùbá jẹ́, ẹ má fìtàn dalẹ̀ Yorùbá rú. Kí ló dé tẹ́ ẹ fẹ́ kí Ifẹ̀ ó jọba? Ẹ ṣe jẹ́ áwúgi ọ̀tẹ̀ ká tó gbégi Ifẹ̀ kó lè bá a ṣe sọ àlàáfíà. Ẹ dákun, mo fẹ́ bi yín ní nǹkan kan. Aláàfin ju Ọọ̀ni lọ, Ọọ̀ni ju Aláàfin lọ, kí lẹ fẹ́ bring out mẹ́? Àwọn méjèèjì ti kúrò lọ́ba tí ó dọ̀bálẹ̀ fúnra wọn. Àwọn méjèèjì ti kúrò nítorí ló níjọba ń fún ọ. Stéètì ò papọ̀, ẹ mọ̀ já dúpẹ́ lọ́wọ́ Ibrahim Babangida tó yọ Ọ̀ṣun kúrò lára Ọ̀yọ́ stéètì. Wo ní gbá bá ṣe pé gbáì, ìlà yóò bá pé. Kí ló dé tẹ́ ẹ bá tiẹ̀ rí pàlákìyèsí kan? Kí ló dé tẹ́ ẹ sọ? Wọ́n ń pẹ nìkan lórí ọba, wọ́n ń pẹ nìkan lórí aládé. Ẹ ti gbà pé kẹ́nìkan ń bẹ tí wọ́n ń pè ní Olódùmarè tó ju gbogbo ọba ayé lọ. Ṣé ẹ fẹ́ gbọ́? Lẹ́yìn Ọlọ́run, ìjọba ló kù. Lẹ́yìn Ọlọ́run, ìjọba ló kù. Lẹ́yìn ìjọba, ìjọba ló tó kù. Lẹ́yìn ìjọba, ìjọba ló tó kù. Kí ló dé tá a rò ó? Ọjọ́ tí bàbá Ọbásanjọ́ ti kúrò nípò pírẹsidẹ́ǹtì, ṣé òun ò láṣìṣe tí wọ́n ṣe nígbà wọ́n wà nípò ni? Fọdún 8. Ṣé ẹ gbọ́ pé wọ́n criticize wọn ni?
ṣé ẹ gbọ́ pé wọ́n lọ fọlọ́pàá mú wọn ṣé ẹ gbọ́ pé wọ́n wá rí kó wọ́n wá wí tẹnu wọn ni humanity wà fún pírẹsidẹ́ǹtì. tí Sani Abacha bá ń bẹ láyé tí ó bá tí ì kú gbogbo tí wọ́n ń sí lẹ́yìn rẹ̀ wọn ò ní í ṣe é kí ló tàǹtàrà wa jẹ bí gbogbo tó ṣe wọ́ọ̀sì tó Ibrahim Babangida ebi wọn tó kàńdé òní tí wọ́n torí rẹ̀ lọ mú wọn ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ń bẹ láyé ṣe gbogbo tó ṣe nínú ìjọba rẹ̀ ló perfect Buhari ń bẹ láyé àbí kò mọ̀ sí gbogbo wàhálà owó wọn kówó ńlẹ̀ wọn képo ńlẹ̀ ní time tá a fẹ́ selection ṣé pírẹsidẹ́ǹtì ò mọ̀ ṣe bẹ́ẹ̀ ni tí kì í ṣe pírẹsidẹ́ǹtì nìkan ní ń dáyà rẹ̀ jẹ ṣé wọ́n bí ọba aládé kan dá kó ṣe ìdá 100 nínú nǹkan táwọn pírẹsidẹ́ǹtì yìí ṣe kọba àwọn ọmọ fi imú kàtà òfin kíwáni Yorùbá ẹ lójútì ẹ sì dojú tì wá ẹ dojú tì wá ẹ ti yá ń sáré hun irọ́ ẹ ti hun ète ẹ ti ń sáré dá gbogbo ẹ̀kọ́ bó ni Gani Adams bó ló ṣe kí Aláàfin bó ni Gani Adams bó ló ṣe kí Ọọ̀ni nínú kálukú àwọn tó jẹ́ ọba yìí kálukú mọ̀ báwo làwọn ṣe jura wọn lọ báwo làwọn ṣe tó ara wọn àní bímọ nínú ilé kan náà kí wọ́n mọ̀ mọ́jọ orí ara wọn àní bímọ nínú ilé kan náà kí wọ́n mọ̀ mọ́ pò tí kálukú wà owó a máa ṣẹ̀gbọ́n dàbúrò owó a sì máa ṣàbúrò dẹ̀gbọ́n gbà mí kọlọmọsọlá bù fún gbogbo wa èmi ń fàkókò yìí rọ̀ yín lò èmi ò lẹ́nì kankan tí màá bájà o mi ì dẹ̀ lẹ́nì kankan tí mo fẹ́ fún lésì èmi kàn ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin pìtàpìtà èmi kàn ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin rọ́tànrọ́tàn kò sọ́ba tí jẹ́ tí mo kìlọ̀ fún pé ọmọ rọ̀tàn ẹ mọ́ fìtàn balẹ̀ Yorùbá jẹ́ pàápàá jùlọ ìlú Ọ̀yọ́ tiwa ẹ mọ́ fi ìtàkìtàn ẹ mọ́ fi dàlú Ọ̀yọ́ rú ẹ má wo ọjọ́ orí ọba tuntun ẹ wo dídá rẹ̀ ni kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ìrẹ́pọ̀ kan àti ìfẹ́ kan àti àjọṣepọ̀ kan ló dífá fún bí kábíyèsí Ọọ̀ni bó ṣe lọ lọ́jọ́ òwúyè kábíyèsí Aláàfin Ọ̀yọ́ gbogbo ọba tó wà nílẹ̀ Haúsá nílẹ̀ Ìgbò nílẹ̀ Dahomey àti nílẹ̀ Yorùbá bí gbogbo ọba tó wà ìrẹ́pọ̀ kan àti ìfẹ́ kan ló jẹ́ kí wọ́n wà ọba kan wá láti Kwara State tó jẹ́ pé láti ìgbà tí ọjọ́ ọ̀gbadé ti kú 5 days lọ́ba yẹn ti wà lọ́yọ̀ọ́ ọba ńlá dẹ̀ káàkiri bẹ́ẹ̀ ìrìn àjò yẹn àti nǹkan tó ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ fi di àpẹẹrẹ rere sílẹ̀ Yorùbá ni ó yẹ kẹ́ ẹ fi sọ ohun rere nílẹ̀ Yorùbá ni kábíyèsí bàbá wa onírìṣà aṣíwájú ni yín nílẹ̀ Yorùbá ìpìlẹ̀ lórí àpèrè tẹ́ ẹ wà ìfẹ́ ni kẹ́ ẹ gbìn sílẹ̀ Yorùbá ẹ má tẹ̀lé wọn ní wọ́n pé ẹ má jẹ́ kí wọ́n fi wọ́n ní wọ́n pé bá nǹkan jẹ́ Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ òpó ni yín tó sọ lọ Yorùbá ró ẹ má tẹ̀lé wọn ní wọ́n pé ẹ má tẹ̀lé mọ̀ràn àwọn ẹni ibi ẹ má tú ìtànkìtàn ibi táwọn baba ńlá bàbá yín tí wọ́n fi àpèrè Ọ̀yọ́ sí ẹ má jẹ́ ó yẹ̀ kú bẹ̀ o ẹ má jẹ́ ó sún ẹ má jẹ́ ó tẹ̀ ẹ má jẹ́ ó wọ́ tó bá fẹ́ sún ẹ jẹ́ kó sún síwájú ni Ifá lọ́yàn yín ni o Ọlọ́run lọ́yàn yín ni o èrí aṣẹ̀dá yín lọ́yàn yín ni o torí pé mi mọ̀ pé tí ọjọba inú agogo rẹ̀ ní ti wà ohun tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú agogo ní ti jáde ọba tí ọba ṣàṣeyọrí nílùú ìní kọba má bọ̀wọ̀ fáwọn tí wọ́n gbé sípò ṣùgbọ́n táwọn tí wọ́n gbé sípò
tí wọn ò wá sánà kí ìlú ọ̀dà kọ́ba yọ sánà bí ìlú ó ṣe dáa torí orúkọ rẹ̀ láàmú dá. Lóòtítọ́ àti lódodo ẹni ó múni délùú ọ̀tẹ̀ ni adélùmọ̀ òwe ọ̀dàlẹ̀ ni. Ṣùgbọ́n pa olórí onípò tó bá fẹ́ ṣe dáadáa ìní kó mọ̀ fetí sí mọ̀ràn, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìmọ̀ràn tí wọ́n fún ní ọ̀tẹ̀lẹ̀, torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ di nǹkan ìmọ̀ràn àǹfààní tara tiwọn ni wọ́n mọ̀ fún. Ọba yẹn náà tó dẹ̀ gbọ́dọ̀ ní làákàyè tiẹ̀ tó fẹ́ lò, tó fẹ́ fi ṣètò ìlú, tó fẹ́ fi tò ìlú. Gbogbo owó tó ń jáwọ̀ lú Ọ̀yọ́ láì lókun lọ́rùn, gbogbo owó tó ń já lùlù Ifẹ̀ láì láròjinlẹ̀, kálukú yín lọ sinmi ariwo, ẹ lọ sinmi ìtàn kítàn, ẹ dákẹ́, ẹ gbẹ́nu lọ, èyí burú ni. Ìtàn tẹ́ ń pa tí ò ṣojú yín, ìtàn tẹ́ ẹ̀ mọ̀ ibi tó ti bẹ̀rẹ̀, ìtàn tẹ́ ẹ̀ tí ì mọ̀ ibi tí ó parí sí, tó ṣe pé láìpẹ́ láì jìnnà èmi àti ẹ gán bọ̀ wá dìtàn. Ìtàn kò lọ fẹ́ kí wọ́n pa ló bá wa. Ìtàn tẹ́ ẹ rí ẹ padà ọ̀la, èmi ò ní mẹ́nu bà ìtàn torí pé kò ṣojú mi. Gbogbo wa náà lájọ ń gbọ́ tán, gbogbo wa náà láǹfààní àti gbé fóònù wa ká gbé lọ́dọ̀ bàbá arúgbó kan pé ẹ dákun bóò ni Ọ̀yọ́ ṣe jẹ́ sífẹ̀ nígbà tí Ifẹ̀ fẹ́ dé, bóò ní Ifẹ̀ ṣe rìn. Ṣùgbọ́n náà sọ pé wọ́n ní, ṣùgbọ́n náà sọ pé wọ́n ní. Ìtàn tí mo lè gbàgbọ́ tẹ́ ẹ lè fi convince mi nínú ayé yìí tí Oòduà gangan bá wá tó bá dúró wájú mi báyìí tí bá wà ń sọ̀tàn, ìtàn ẹyọ kan tí mo lè gbàgbọ́ sórí ìtàn ti yín o, ìtẹ́jẹ̀ lẹ̀ wá, ìtàn tẹ́jẹ̀ lẹ̀ wá. Àrà tó bá wù yín ni kẹ́ ẹ lọ dá o. Ẹ̀gbọ́n mo ti sọ ṣáájú, tó bá wù yín ẹ pè yín mi lọ́mọ àlè Ọ̀yọ́, tó bá wù yín ẹ pè yín lọ́mọ àlè ẹ̀yẹ Yorùbá, ẹ̀yin kọ́ ni bàbá mi. Ṣùgbọ́n lọ́dọ̀ tèmi pásínà láì sọ̀rọ̀ tán láì sí nǹkan kan, Aláàfin Ọ̀yọ́ nọ́mbà 1 ni. Aláàfin Ọ̀yọ́ aṣíwájú ni. Aláàfin Ọ̀yọ́ àgbà ọba ni. Aláàfin Ọ̀yọ́ ọba tí ìdọba aládé ni. tó bá wá wù ọ́ sọpọ báàlú tiyín sọpá kó bàtà ní wàhálà tiẹ̀ ni. Níjọ́ àwọn olórin ti ń kọrin Àyìndé erin là ń gbọ́ o, kìnnìkan erin là ń gbọ́ o, ọ̀gbọ́ kìnnìkan kó lè pè rẹ̀ lẹ́lì rírí. Bó bá ṣe wù ọ́ nìkan ọ̀pọ̀ bàálù nílé. Gbogbo èèyàn aláàyọ̀nù sọ ẹ mú kọ́kọ́rọ́ ẹ tilẹ̀kùn ẹnu yín. Ẹ sinmi lórí ọ̀rọ̀ Ọ̀yọ́. Àsìkò lọ síwájú, àsìkò dàgbàsókè, àsìkò tọ́lọ́run rán áńgẹ́lì tiwa sí wa tí ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ níbi tí kábíyèsí Aláàfin kó bàbá yèyé tàná ibi tó gbèdé òun rèé o. Àwa nítorí páyé táyé social media ẹlẹ́fẹ́ tó nǹkan sí, ẹ sì ń fìtàn fọ̀gbẹ́, ẹ sì ń fìtàn balẹ̀ Yorùbá jẹ́, ẹ sì ń fìtàn dalẹ̀ Yorùbá rú. Kí lẹ fẹ́ gbàgbẹ́? Kí lẹ fẹ́ gbàgbẹ́? Mo fẹ́ bi ọ́ tí Ọọ̀ni bá jáde tó bá ní Aláàfin kì í ṣẹgbẹ́ òun, tàbí táláàfin bá jáde tó bá ní Ọọ̀ni kì í ṣẹgbẹ́ òun, kí ló fẹ́ gbàgbẹ́? Kí ni wàhálà tí nínú gbígbé àwọn ọba aládé yìí sẹ́gbẹ́ ara wọn? Ọ̀rọ̀ tó fojú hàn ni, ṣùgbọ́n torí pé kò sí dọ́kàn mi nínú ìtàn, àwọn kankan wà tó wà obvious. Ìlú Ifẹ̀, àwọn ọlọ́pọlọ pípé, àwọn onílàákàyè, wọ́n mọ̀ tó máa lu Ifẹ̀ nílẹ̀ Yorùbá. Àpèrè Ifẹ̀, àwọn ọlọ́pọlọ àpèrè Ifẹ̀ tó ọmọ tí wọ́n ń pè lápèrè. Àpèrè ọba Ifẹ̀ tá à ń pè ní Ọ̀ọ̀nìrìṣà, àpèrè tí wọ́n ń jókòó lé lórí. Àwọn ọlọ́pọlọ pípé ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ tó máa pèrè yẹn. Aláàfin gangan fúnra rẹ̀ níbi tó ti ṣe àti ibi tó ti ń bọ̀ àti ibi tó dé lónìí, àwọn ọlọ́pọlọ mọ̀ tó máa rẹ̀ tí wọn ò ní jẹ́ bẹnu àtẹ́lù. Ìlú Ọ̀yọ́ fúnra rẹ̀ àwọn bàbá yín mọ̀ tó máa rẹ̀, wọ́n sì mọ̀ tí ń jẹ tí méjèèjì ò sì takora wọn, tí ò sì ní takora wọn, ṣùgbọ́n ń gbé takora wọn torí pé ẹ fẹ́ jẹ, ẹ wá jẹ tán ẹ yà wọ́n gbé. Ṣùgbọ́n ẹ dúró dọdọdà, ẹ dúró dàtúbọ̀ tán tí ń bọ̀ fún yín, ẹ dúró dijọ́ tí wọ́n mọ̀ ń sọ ọ̀rọ̀ tọ̀tẹ́yìn náà ń palẹ̀ ni.
Awíkókó ọmọ Yorùbá nìyẹn ó dàbí pé ọmọ Ìpẹ̀tù ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin Ìpẹ̀tù àti Ifẹ̀ ẹ mọ̀ dáadáa àjọṣepọ̀ tí ń bẹ láàrin Ìpẹ̀tù àtọ̀yọ́ ó dàbí pé ẹ mọ̀ dáadáa sí nǹkan kan tẹ́ fi sẹ̀mí o ẹ sẹ̀mí ṣùgbọ́n gbólóhùn kan wípé wọ́n fàbùkù kan Ọọ̀ni nílùú Ọ̀yọ́ ó dùn mí ó dẹ̀ rí bákan lára mi Ọọ̀ni kì í ṣọba àbùkù Ọọ̀ni kì í ṣọba tẹ́nìkan lè kan lábùkù ọba Aláàfin Ọ̀yọ́ kì í ṣọba aláfojúdi tí nǹkan kan bá tiẹ̀ wá wọ̀ tàbó mẹ́hẹ̀ ẹlẹ́fojú ara yín rí gbogbo prógráàmù tẹ́yìn gangan ti ń ṣe nínú ayé tí kò sí kankan tó mẹ́hẹ̀ ń bẹ̀ èmi ò hágì pé bóyá ó ṣẹlẹ̀ o tàbí ó ṣẹlẹ̀ o àpọ̀jù ènìyàn fífìfẹ́ hàn sí èèyàn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní píríọ̀dù yẹn èèyàn ò wá mí pé kó jẹ́ pé àṣìṣe inú nǹkan ilẹ̀ yìí máa ń rí ilẹ̀ èèyàn máa ń sọ ilẹ̀ èèyàn máa ń fi sọ̀rọ̀ ẹ mọ̀ mí o láti bá tv yìí kódà tó bá yẹ pé aṣọ ara mi ló bá sọ tí ò tẹ́ mi lọ́rùn máa fún tọ̀hún ní màrán kì í ṣe pé mo gbọ́n jù yìí lọ bí kálukú ṣe máa ronú tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi kàn rò gbogbo ẹ̀yin ọba alẹ̀ Yorùbá ẹ pera yín ṣàkíyèsí àbùkù tí ń kan ọba alẹ̀ Yorùbá yìí ò dáa ipò tẹ́yin ọba aládé wà nílẹ̀ Yorùbá yìí ò bójúmu èmi ò ju ọkọ lọ́kàn ìjà ẹ̀sìn kọ́ lọ́kàn bàbá wa Olúwo èmi ò pé ẹ má ṣe mùsùlùmí o mi ì dẹ̀ pé dandan kẹ́ ẹ lọ bá wọn níṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé ìbẹnu àtẹ́lu ẹ̀sìn ẹnìkan nǹkan ló kàn lásìkò yìí ẹ má jẹ́ ká tara wa jẹ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ìlọsíwájú ìlú tí gbogbo wa jọba lé lórí ló yẹ kó mú láyà wa lásìkò yìí. gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ jọ jẹ̀sẹ́bì gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ béèrè fún Yorùbá nation mo sọ fún yín jọ́sìn mo ní ẹ kọ́kọ́ lọ túnlẹ̀ Yorùbá tò náà ẹ kọ́kọ́ lọ ṣàtúnṣe láàrin ọba aládé. mo fẹ́ yan Ààrẹ Ọ̀nà Kakanfò thank you Thomas èmi nìyẹn o báyìí wa ó kù ọjọ́ mélòó àì 25th thank you ẹ lè rí àmọ́ àwọn méjèèjì kò sí nǹkan kan tí wọ́n fẹ́ gbà fúnra lọ́wọ́ ara wọn ohun tá a fi máa bọ̀wọ̀ Ifẹ̀ ni wípé that is the source nítorí Ifẹ̀ náà ni oníkálukú ti migrate àmọ́ àwọn ọ̀tàn kan wà tá a bá ní ká túṣu dé lálẹ́ kòkò wọ́n mọ̀ ní sọmọ bíbí inú Oòduà ló ń jọ ni. ló fi fà í pé Ọ̀yọ́ jà fún supremacism Ifẹ̀ náà jà sí pé gbogbo yín pátá ọ̀dọ̀ wa lẹ ti kú o. So what are we fighting for? Àdẹ̀lè yọ Ọ̀yọ́ kú o nítorí Ọ̀yọ́ ni custodian of culture tó mójútó gbogbo nǹkan tó wà ń bẹ̀. Ló fi jẹ́ pé gbogbo òòṣà pátá Ifẹ̀ ni wọ́n ti ń bá wa bọ gbogbo ẹ̀. Òòṣà kan náà ni wọ́n ń bọ lálẹ́ di Ọ̀yọ́ tí jẹ́ Ṣàngó. Olúkòso àyàrá náà kàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu ọkùnrin bùlà bí iná jò láàrù. Yes, Uncle Saheed, thank you. Àti Adé Arè. Ló fi jẹ́ pé àwọn ọba kan wà tí wọ́n bá pàdé Ọọ̀ni Ifẹ̀ ọkọ̀ àmúlé lọ́wọ́ ni wọ́n ó kí wọn. Àmọ́ àti light ìlú ti tóbi ilẹ̀ ti fẹ̀ kí là ń jà sí.
gbogbo ẹ̀yin tẹ́ Aláàfin Ọ̀yọ́ òun ló lórí ọba lọ́ba Ọọ̀ni Ifẹ̀ òun ló lórí lọ́ba olórí làwọn méjèèjì nítorí orísun ni tí ò ṣe gbàgbé àmọ́ Òòtù Ifẹ̀ ni wọ́n ń jẹ́ ń bẹ̀ ẹni tó gbé stampu Yorùbá òun ni Aláàfin Ọ̀yọ́ ká ní nígbà yẹn ìmọ̀ṣọ̀kan àwọn ọba kan ò yọwọ́ wípé rárá a kì í ṣe Yorùbá wọ́n lè gbé significant adé yẹn lé Ifẹ̀ lórí wípé ókè o gbogbo wa pátá ẹ̀jẹ̀ a máa jẹ́ Yorùbá ká gbé authority yẹn fún Ọọ̀ni Ifẹ̀ àmọ́ àwọn sọ pé àwọn òun ṣe Yorùbá Òòtù Ifẹ̀ làwọn àwọn Ìjẹ̀bú ní Ìjẹ̀bú làwọn àwọn Ẹ̀gbádò lẹ́gbàdò làwọn Ọ̀yọ́ ló gba kíní yẹn mọ́ra pé we are Yorùbás we are the Yorùbá speakings. Àwọn bàbá Adésọjí Adérẹ̀mí rí bákọ̀ọ̀pù olóṣèlú gbà yẹn láti má jẹ́ kí bàbá Adéníran dà wọ́n lágbónú pẹ̀lú ọ̀rọ̀ Akíntọ́lá. All these things are what you can ask. I'm not siding Aláàfin Ọ̀yọ́, neither siding Ọọ̀ni Ifẹ̀. Let's live in peace. Bí wọ́n bá pe Aláàfin Ọ̀yọ́ bì kan, bí wọ́n bá pe Ọọ̀ni Ifẹ̀ bì kan, ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra wọn. Olórí ládéládé làwọn méjèèjì. Custodian of culture ẹni tó ń bá wa mójútó àṣà àti ṣe Yorùbá tó ń bá wa mójútó orírun tó ń bá wa mójútó àwọn alálẹ̀ wa òun l'Ọọ̀ni Ifẹ̀ ló fi jẹ́ pé gbogbo ọjọ́ ni wọ́n fi ń bọ̀ṣà kọ̀ọ̀kan níjọ́ tí wọ́n bá ṣe kíní ìmọ̀ ilẹ̀ Yorùbá lè ní problem. Òkè Ọ̀rà wọ́n bẹ́ẹ̀ Ifẹ̀ gangan ní ọba Olúfẹ̀ ní jẹ́ so a lot of things mo fi Ọlọ́run búra wọ́n ẹnìkan sì pè mí ní after 7 lálẹ́ pé Mr. Wisdom ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ló lè yé wa mo ní àwọn ọ̀rọ̀ báyìí èmi ò fẹ́ dá sí àti ń dàgbà àti ń bímọ kọ́mọ mi wá dé orí Facebook kó ọmọ gbọ́ pé daddy someone say you are olórí burúkú ẹ mọ̀ someone write your name àwọn kankan wà tó pọ́nyàn lé àwọn nǹkan tẹ́mi fẹ́ káwọn ọmọ mi máa rí ni wípé kí wọ́n dọjọ́ wájú kí wọ́n bí wọ́n ní nǹkan kan kó mọ̀ sọ fọ́rẹ̀ wípé let me go and check maybe my daddy have treated the topic once kó máa fi ẹ̀kọ́ bàbá rẹ̀ máa fi yangàn láàrin àwọn ọ̀rẹ́ èmi ò sí fún fracas ló fi jẹ́ pé program mi ní ìsìn bóyá once in a month or twice in a month mi ò monetize Facebook táwa ni mò ń gbowó ń bẹ̀ ohun tọ́lọ́run ṣe fún mi ó tó mi jẹ kọ́lọ́run mọ́ jẹ rádánwò tí fi mọ́ nù nǹkan tà. So tẹ́ bá kọ̀ọ̀kan mi á ní ẹ wo monetization máa wò pé torí ẹ dàrú ni ẹlòmíì kò tí ì kọjá ẹni tó yẹ kó pè ọ́ kí wọ́n gán kù lówó yóò comment báyìí ó wo page ó ní èmi àti ẹ ń gbogbo láyé rẹ ṣe rí lẹ́gbẹ̀ẹ́ tèmi ló fi fà á ẹ̀yin olólùfẹ́ má bínú tẹ́ bá rí pé mi ò kí ń ṣe program mọ́ kì í ṣe pé kò sọ̀rọ̀ tá a fẹ́ sọ àmọ́ òpònú pọ̀jù ẹni tó ní làákàyè lọ bí mo yẹn sọ yìí nísìn ó lè padà dọ̀la kó mọ rí kọ́mẹ̀ kẹ́lẹ́ mi get out you are talking rubbish ẹ mọ̀ ó wà insultive ohun tí mi ò mo ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni bá ọba mọ̀ is for your own goods if you don't know it
my knowledge is within me, then I will try to enlighten my kids. Why are we fighting? Àmọ́ gbogbo ọmọ Ifẹ̀ mọ́ ń dúró lórí ọ̀rọ̀ kan pé ọ̀ràn míyàn àbọ̀ràn yàn tó tẹ̀lú Ọ̀yọ́ dó Ifẹ̀ ló ti kú o. Ṣé béèyàn bá wá kú onílé dandan ni kó sọ pé ilé òun ò ṣe ilé òun mọ́ ni? Odò tó sun láti ibìkan tó gbàgbé orísun rẹ̀ ńkọ́ ṣó dà bẹ́ẹ̀. Ló fi jẹ́ wípé ọ̀rọ̀ yẹn dúró láàrin má gbè síwájú má gbè sẹ́yìn bó ló ṣe fẹ́ reconcile ọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí thank you Uncle Saheed ni anyway I'm from Ile-Ife but Oyo started this. We really don't need this at this moment. And we really have a thank you. Sherry, our custodian of culture kan wà. Tí wọ́n bá fi yẹ̀, ìran Yorùbá ti tán. Tí lapses bá fi lè wà nífẹ̀ẹ́ àtọ̀yọ́. Àwọn náà ni wọ́n promote cultural heritage wa. Awori will tell you, Awori la. Awori la. Mo gbegbe sari. Awori la. Ìjẹ̀bú will tell you. Ó lójú ọmọ Ifẹ̀ tó máa ní àìṣe Yorùbá Ifẹ̀ ni wá. Ṣùgbọ́n ọ̀rọ̀ inú ilé lèmi ń sọ síta yìí. Ló fi jẹ́ pé Ògún fún mi nírè. Ibi Àwórì sí ni wọ́n ń pè láwórì. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Àwórì ibi odò máa ń sọ̀rọ̀ àǹdí wọn ó nítàn. Àmọ́ ànídìí ẹ̀. Tá a bá wò ó, ẹ lè rọ́bà Sókótó kó máa bá wa Kánò jà. Ṣebí ìjọba ológun kan ló break Ọ̀yọ́ sí méjì tó ní kó san ọmọ àdádúró. Ṣebí ó ní tó rò débẹ̀. Ṣebí ó fẹ́ fi make peace. Ṣé kò sì jáde bẹ́ẹ̀? Àmẹ́dà tí ọba jogún kò lè má pé tàkìtàn. Tó ọlọ́pàá èyí tí mo bá fi ṣàṣìṣọ́ nínú ọ̀rọ̀ tó lè kó bá ṣẹ̀mí ṣàforíjì rẹ̀ fún mi lọ. Èyí tó bá lè kó bá ìṣẹ̀dá mi ṣàforíjì rẹ̀ fún mi. Èyí tó bá lè kó bá ìlọsíwájú mi ṣàforíjì rẹ̀ fún mi Ọlọ́run. Inú mi ṣe dùn sọ̀rọ̀ ọlọ́pọlọ tẹ́lọ́pọlọ kan sọ. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ subscribe sí my YouTube channel mi. Sinimá mi kan bọ̀ lọ́nà lórí Ajagbádọ̀ Òjó TV tí mo pè ní Àlàláyé. Àlàláyé. Bàbá Àlàláyé. Màmá Àlá ni ayé. Mo ti rìn. Mo débì kan. Mo sì mọ̀ wípé Àlàláyé. Gbogbo tá à ń ṣe láyé yìí, wàláhì tàláhì àlá ni. Tí kì í bá ṣe àlá, ẹ̀dá aṣèrìn débì kan, tẹ́dà ó sì pa ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ tí ó sì gbé sínú kòkò tí ó sì máa sè tí ó sì máa jẹ láìsí orí rẹ̀ bù. Ṣùgbọ́n sọ mọ̀ pé kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ nínú àlá. Sinimá Àlàláyé òun ló fìdí ayé hàn wá, òun ló tú ayé yẹ́bẹ́yẹ́bẹ́, òun ló ṣàlàyé ayé ló sì ṣàlàyé ọmọnìyàn. Yóò jáde ní oṣù kẹfà sórí Ajagbádọ̀ Òjó TV. Ẹ lọ subscribe síbẹ̀. Sinimá Àlàláyé ó pọn dandan fún gbogbo ìwọ tó bá ń pera rẹ lẹ́dàá tó ń sẹ̀mí nínú ayé kò wò. Tó o bá ti wò nǹkan ìlàjì nínú ayé ó sọnù nínú ayé ni. Ẹ jọ̀ọ́ ẹ lọ wo sinimá Àlàláyé tó bá ti jáde. God bless everybody. God bless ilẹ̀ Yorùbá. God bless orílẹ̀-èdè Nàìjíríà. God bless Ọ̀yọ́ Aláàfin. God bless Ifẹ̀ Oyè.